àsìkò yìí àsìkò oṣù tuntun o yóò rọrùn fún wa láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, tá a bá dé a ó máa tẹ̀sọ́wọ́ wájú. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn aṣòfin èyí tó ń ṣojú fún ẹkùn ìdìbò kejì Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti dákundábọ̀ kí wọ́n fi ọwọ́ nù, kí wọ́n fi yèdénú, kí wọ́n jègbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ wípé ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ó ń bọ̀ wá so dáadáa, eléyìí tí ó dùn fún tí gbọ́gbọ́n yóò kàn sí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin ọ̀hún èyí tó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò eléyìí tí wọ́n kírun ọdún ìtúnu ààwẹ̀ ní ìpínlẹ̀ Èkó, òun ló ti sọ̀rọ̀ òun o. Aṣòfin náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adédàmọ́lá Kásùmù, òun ló rawọ́ ẹ̀bẹ̀ láti ní sùúrù pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Tinubu kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀. Kásùmù èyí tó wá sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti dákundábọ̀ kí wọ́n má ṣe gbàgbé àwọn ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ẹ̀kọ́ èyí tó dáa tí wọ́n kọ́ lásìkò oṣù Ramadan, tó ń ti ìfẹ́ èyí tí oṣù náà tó kọ́ wa àti sùúrù tó ń ti àdúrà láti mú lọ́kùnkúndùn kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè tùbà kó lè túṣẹ́, ká sì ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá Haúsá, Yíbò àti Yorùbá, ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Ó wá ní èyí tó jàjú ń bẹ̀ láti fi àdúrà àti ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn, ká sì ṣe sùúrù pẹ̀lú ètò ìṣèjọba ààrẹ Tinubu. Ó ló dáhùn lójú o wípé láìpẹ́ láì jìnà gbogbo àwọn ọmọlẹ̀ yìí ni wọn yóò padà gbé òṣùbà káre fún ààrẹ Tinubu pẹ̀lú àwọn àlàkalẹ̀ ohun rere èyí tí ètò ìṣèjọba rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní máa so fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò SOSAFE ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn, àwọn màníran ti rọ́wọ́ tó àwọn olè méjì kan èyí tó jẹ́ wípé kíká wáyà iná ìjọba àti ti àdúgbò tó fi mọ́ tinú ìlú òun ni wọ́n yàn láàyò. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń báyìí ní tolè, ọjọ́ kan ní tolóhùn o. Àwọn àjọ SOSAFE ti ìpínlẹ̀ Ògùn èyí tó ráwọ́ tó àwọn olè ọ̀hún ní agbègbè kan àdúgbò tí wọ́n ń pè ní Oníjagunjagun nílùú Ọbádáoko, ìjọba ìbílẹ̀ Ewékorò ní ìpínlẹ̀ Ògùn, ni wọ́n sọ di mímọ̀ wípé ọwọ́ tó àwọn oníṣẹ́ ibi méjì náà lásìkò tí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò SOSAFE tí wọ́n ń ṣe ìwọ́de láti máa lọ káàkiri ìlú sí ìlú, ìletò sí ìletò, agbègbè sí agbègbè, woro sí woro àti kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ni wọ́n rọ́wọ́ tó àwọn méjèèjì ọ̀hún èyí tí wọ́n sì kó wọn tó ń ti àwọn wáyà iná ìjọba èyí tí í ṣe olówó iyebíye tí àwọn èèyàn ọ̀hún tí wọ́n ti gé pamọ́ o. Àwọn èèyàn náà èyí tí wọ́n fi orúkọ wọn léde ní Kamoru Mustapha, ẹni ọdún 25 25 years, bákan náà Mubarak Idris tí í ṣe ẹni ọdún 26 26 years. Àwọn méjèèjì ni wọ́n ti kó ẹni tó jẹ́ alukoro fún àjọ SOSAFE ní ìpínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Moruf Yusuf, tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé ìwádìí ti ń lọ o. Ní gẹ́rẹ́ tí ìwádìí bá parí, wọn yóò taari wọn lọ sí ilé ẹjọ́ láti wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi yan iṣẹ́ ibi láàyò. Nínú ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé o ní agbègbè ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dà nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn, ní ìròyìn ti fi léde wípé ó kéré tán èèyàn kan òun ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Gẹ́gẹ́ bí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn fẹ́lifẹ́li èyí tó ṣe ìwádìí lọ sí agbègbè náà jẹ́ lábọ̀ wípé ìkọlù ọ̀hún tó wáyé o ní agbègbè camp
ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ìpínlẹ̀ Ògùn òun ló mú ẹ̀mí ènìyàn kan lọ. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ sátidé àbámẹ́ta èyí òpin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí, níbi tí ẹni ọ̀hún tí wọ́n rán lọ sí ọ̀run àrèmábọ̀ tó ti wà lórí ọ̀kadà alùpùpù níwájú ilé ìtajà epo bẹtiróòlù kan èyí tí wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan èyí tí wọ́n wá níye ni wọ́n kọlù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbà kó tó di pé wọ́n yìnbọn fún arákùnrin náà èyí tó sì ṣubú lulẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ tí àwọn oníṣẹ́ ibi náà tí wọ́n tẹsẹ̀ mọ́rìn. Gẹ́gẹ́ bí ìròyìn àti ìwádìí tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa ṣe fi hàn wípé ìkọlù ọ̀hún ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹgbẹ́ ẹyẹ àti ẹgbẹ́ àwọn àyè èyí tí wọ́n kọlura wọn. Bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ní agbègbè alọ́gi sómọ́rìn ní ọbántoko ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá bákan náà nílùú Abẹ́òkúta, níbi tí ènìyàn 4 tó ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ àyè àti àwọn ẹyẹ o. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè ti káàmpù ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ni àwọn ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́bẹ̀ tí ìwádìí sì ń lọ láti lè mọ àwọn ènìyàn amòkùnṣìkà èyí tí wọ́n ń fa iṣẹ́ ẹbí ọ̀hún tí wọ́n fà á lẹ́sẹ̀ lóòrèkóòrè kí wọ́n lè fi ọwọ́ òfin mú wọn láti fà wọ́n lé ìjọba lọ́wọ́ o. Bí ariwo báyìí ń la àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ni wọ́n ń ké tata síta, bó tilẹ̀ jẹ́ wípé ìjọba àti àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ epo bẹtiróòlù lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti mú àdínkù bá iye tí wọ́n ń ta jálá epo bẹtiróòlù, ṣùgbọ́n kàkà kó sàn lára ìyá àjẹ́ ìtún fi àwọn ọmọ rẹ̀ bí obìnrin sí ni o. Kàkà kí nǹkan ó wálẹ̀ ńṣe ní tún lè sí gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà tó ní kàkà kó dẹ̀ lára ìwé àgbọ̀n líle ní lè sí o. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ni wọ́n ti pariwo síta látàrí bó ṣe jẹ́ pé nǹkan ò fararọ̀ lórí ohun jíjẹ, ohun mímu, ohun èlò ilé tó fi mọ́ owó ọkọ̀ nínú àwọn ènìyàn èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ìpínlẹ̀ Èkó jẹ́ lábọ̀ wípé láàrin Ọjọ́ta sí Òṣòdì ọ̀gbẹ́ni kan ó ní òun á máa fi owó èyí tó di bí ní 1,200 náírà 800 naira fi wọ mọ́tò ní ìgbà tí wọ́n ta jálá epo bẹtiróòlù ní 1,200 náírà tẹ́lẹ̀. Ó ní lásìkò èyí tí wọ́n ti mú àdínkù bá iye tí wọ́n tà á tí ò tó 1,000 mọ́ o. Ó ní iye tóun wọ̀ nígbà náà lòun sì ń wọ̀ lásìkò yìí. Ó ní kẹ́ ẹ máa wo àwọn ohun jíjẹ, ohun mímu, ohun èlò ilé. Ó ní gbogbo ẹ̀ pátá ló sì gbówó lórí. Ọ̀gbẹ́ni ọ̀hún ní kí ló dé tó fi jẹ́ wípé a máa ń nira wa lára ní orílẹ̀-èdè Nàìjíríà. Aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa èyí tó ṣe àbẹ̀wò lọ sí ọjà èyí tó ń bẹ ní Balógun ní erékùṣù Èkó, ọjà Mile 2 tó fi mọ́ ọjà Mile 12 èyí tó ń bẹ ní Kétu Ọjọ́ta. Bákan náà wọ́n ṣe àbẹ̀wò sílùú Mùṣìn, àwọn ọjà tó ń bẹ ní Mùṣìn wọ́n ní gbogbo ẹ̀ pátá ló sì gbówó lórí o. Léyìí tí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ké gbàjarè síta tó ń ti ọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àti àwọn tọ́rọ̀ kàn láti rí dájú pé ẹnikẹ́ni yòówù tó bá ti lè mú nǹkan nira fún àwọn ènìyàn kí wọ́n fa nítòun ní ṣòkòtò tàbí kí wọ́n fa láṣọ kí wọ́n lè fìyà jẹ kí ara tu àwọn olùgbé ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin.
lákòótán nínú ìròyìn wa fún tòní, Idris Okuneye èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky, mother of Lagos Ouma, ló ti sọ ojúwòye tirẹ̀ jáde lórí ìrìn àjò gbajúgbajà òǹkọrin takasùfèé ní Tuface Idibia èyí tí gbogbo èèyàn mọ̀ sí tú bàbá ọlọ́mọ léńjẹ ọlọ́mọ wẹ́wẹ́ o, lórí ìṣẹ̀lẹ̀ àti ìjà tó wáyé láàrin Tuface àti ìyàwó rẹ̀ Annie Idibia báyìí, èyí tí Tuface kéde wípé kò sí ìrìn àjò ìfẹ́ kankan mọ́ o láàrin òun àti ìyá ọlọ́mọ méjì náà, wípé wọ́n ti gé okùn ìfẹ́ èyí tó ń bẹ láàrin wọn. Ó ní báyìí òun ti rí olólùfẹ́ tuntun tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ìpínlẹ̀ Edo, èyí Natasha, eléyìí tí Tuface tó ní ìyàwó tuntun èyí tí òun fẹ́ ní lásìkò yìí nìyẹn o, èyí Natasha Ozawaru. Báyìí ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ọ̀rọ̀ kan ló tún lálẹ́ wò bí òjò èyí tó rọ̀ ní òjijì láàrin oòrùn ní eléyìí tí arábìnrin Natasha Ozawaru tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ wípé bí wọ́n bá pe òun báyìí kí wọ́n máa fi Idibia sínú orúkọ òun, èyí tó kọ síbẹ̀ wípé Natasha Idibia lórúkọ òun o, èyí tó mú Bobrisky láti sọ̀rọ̀. Bobrisky tó ní ó jẹ́ ìyàlẹ́nu àti wípé Tuface ṣohun tó dùn òun. Ó ní béèyàn bá tiẹ̀ jẹ́ ọ̀pọ̀lọ́ ó ló yẹ kó jẹ èyí tó ní ẹyin ni o. Bobrisky ní bí Tuface ṣe fi arábìnrin Annie Idibia sílẹ̀ yìí, ó ló yẹ kó lọ rè wá obìnrin èyí tó rẹwà tó gbajúmọ̀ tó sì dùn wò sójú tó tún jẹ́ òrékè lẹ́wà obìnrin yàtọ̀ sí akọ bí abo àbí abo bí akọ èyí tó mú yìí o. Gẹ́gẹ́ bó ti sọ, Bobrisky ní Natasha Ozawaru kò ní ẹwà Annie, bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn àmúyangàn obìnrin èyí tó ń bẹ̀rẹ̀ lára Annie ó ní Natasha kò ní. Ìdí rèé tí Bobrisky fi sọ yìí pé ìgbésẹ̀ tí Tuface gbé yìí jẹ́ ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó. Ó ló yẹ kó wá obìnrin tó rẹwà dáadáa o. Ó wá ní Natasha tó fi Idibia sórúkọ rẹ̀ ó ní màkànmàkàn ni, ó ní pàṣán tó nà yálé ó ń bẹ lájà láti na ìyàwó, gẹ́gẹ́ bí Bobrisky bó ti sọ ọ̀rọ̀ náà. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa ní ìgbà míì fún ọ̀tun rẹ̀ míì. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.